àfáàní àyẹ̀yẹ òbí ẹni lódì ní abápàjẹ́ níyà rẹ̀ ládùúgbò yín ìwọ náà bọ́ta máa fi proud pé ẹni ọba kọlù mí màmá mi ọba yín jà. أعوذ بالله من الشيطان الرجيم الله بسم الله الرحمن الرحيم حبيبي رسول الله كل شافئا حبيبي رسول الله كل شافئا أغثني أجرني يوم تبلى سرائر أغثني أجرني يوم تبلى سرائر لكل نبي فالأنام فضيلة وجملتها مجموعة لمحمد أحب النبي الهاشمي محمدا أحب النبي الهاشمي محمدا عجل الورى ذاتا وأصلا ومحتدا عجل الورى ذاتا وأصلا ومحتدا محمد سهد الناس كحلا ويافئا وساد على الأملاك أيضا محمد كجوي وساد على الأملاك أيضا محمد ألا أرى في الناس مثل محمد جلالا أرى في الخلق سنوى محمد جلالا أرى في الخلق سنوى محمد أعوذ بالله من الشيطان الرجيم الله بسم الله الرحمن الرحيم الله الله إن الحمد لله حمدا الله كثيرا طيبا مبارك صلى الله عليه وسلم الحمد لله الذي فضلنا بدينه وأدانا إلى صراطه المستقيم نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام
على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوك فلون الحمد لله أدوك دادا الحمد لله أجيكي أوا قرية أيانا دلة الحمد لله رب العالمين. ọpẹ́ wa ò dúró lórí nǹkan kan ju pé a jẹ́ mùsùlùmí torí bá a bá jẹ́ mùsùlùmí a ní mọ̀ nípa Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ọpẹ́ wa ó dúró lórí pé Ọlọ́run ṣe wá ní ọ̀rẹ́ Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ó ṣe wá lọ́mọ ẹ̀yìn Ànábì Muhammad. sallallahu alayhi wa ó ṣe sallam. wá ní olùtẹ̀lé ìlànà Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ ti ẹ̀ pariwo Ànábì náà kí n gbọ́. sallallahu alayhi wa sallam. ẹ̀yin ọkùnrin ẹ̀ ń sùn ni. sallallahu alayhi wa sallam. ẹ wá àwọn obìnrin bí wọ́n ṣe náwó òkè wọ́n ń jòǹbó Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ọkùnrin náà ẹ̀jẹ̀ agbọ́wọ́ sókè lọ́rùn lálàánú fún gbogbo àgbáyé. Gbogbo ìgbà tójò máa bá ti máa. Láwọn máa yìn ẹ̀mí Muhammad. ẹ jẹ́ kí a mọ̀ pé n tá a wá ṣe la wá ṣe bọ́ bá jẹ́ pọ́lọ́run la fẹ́ pariwo ẹ̀ lónìí á dẹ́rù Ọlọ́run bá gbogbo wa ní rẹ́rìn síra wa tá a fi kúrò ń bí ṣùgbọ́n Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. a gbọ́dọ̀ kò tiẹ̀ sí bá a ṣe ṣe ọba tó dá èmi tó dá wọ náà ló dá Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ó wá pa orúkọ tànẹ́bì pọ̀ mọ́ tiẹ̀ Ọlọ́run níbọ̀ ọba dáko mi tó ọba dáko olólùfẹ́ mi Ànábì Muhammad. alayhi wa sallam. ó tí ì dáko mi o Allah. ẹ jẹ́ àyùnbá Ànábì Muhammad. sallallahu alayhi wa ẹ sallam. jẹ́ àyùnbá Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. lẹ́ni bá a rí àlìjánnà Fìrìdáùsì bá a bá kú ẹ jẹ́ àyùnbá Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. أحب النبي الهاشمي محمدا sallallahu alayhi wa sallam. أجل الورى ذاتا وأصلا ومحتدا. àfi ọlá ànábì náà àfi bẹ Ọlọ́run ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ ń bí ó ti bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ ó yọrí síbi ọ̀dà. amina. ayé tá a wá má jẹ́ á wáyé asán. àmín. má jẹ́ á wáyé ẹni tí ọ̀rá bọ̀ jẹ́ fọ́lọ́hun. àmín. Ọlọ́run ànábì wa Muhammad àárín gbogbo wa pẹ̀lú Ọlọ́run má jẹ́ ó dàrú ànábì la fi bẹ̀ ọ́ o síjú àánú rẹ̀ wò wá o. amina. yọ̀rọ̀ wa ó lójútu o. amina. ọlá ànábì wa oríire wa jẹ́ ó kalẹ̀ o. amina. yánájà wa kalẹ̀ amina. lójú ọ̀nà ẹ̀sìn jẹ́ kárí ọjà wa ná kalẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn. ọlá títóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tọ́ síwájú ọ̀rọ̀ mo kí àwọn aláṣẹ tí wọ́n wà láàrin wa the deputy governor of Lagos alhaji wa olóríire alhaji wa Hamzat Olúwafẹ́mi ẹ̀mí gígùn àlàáfíà ara àyè tá à ń retí yín sí Ọlọ́run jẹ́ ẹ débẹ̀. amina. àmín. ẹ bá débẹ̀ Ọlọ́run ní tọ́yàn sọ́nà ọlọ́pọ̀ tọ́yìn sọ́nà. amina. ọ̀nà tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ yìí náà kọ̀ọ̀kan kò ní dàrú ń bẹ̀ o. amina. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ngbà mo kí deputy governor tán
mo wá kí gbogbo àwọn aṣojú kábíyèsí eléko ọ̀fẹ́ Èkó ọlọ́run kó wọlá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam. tọ́lọ́run ó ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín ọlọ́run ní jí ó bàjẹ́. àmín. kábíyèsí ọpẹ́ fún wa o. àmín. kábíyèsí ọpẹ́ fún wa o. àmín. kábíyèsí ọpẹ́ fún wa o. àmín. ọlọ́run ó wọlá nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ò ní gbẹ ẹ̀yin náà kúrò lẹ́yìn wọn. àmín. wala la hawla wala quwwata إلا بالله العلي العظيم. mo kí baba dean of Central Mosque àbí baba dean of Lagos dáadáa yín ò ní bàjẹ́. àmín. ẹ lo ẹ̀mí gígùn. Àmín. ẹ lo àlàáfíà ara. Àmín. ọlá nàbí wa kò dàrú lórí àwọn àtàná kò ní dàrú lórí ẹ̀yin náà. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo wá kí admiral wa Jibril. tó jẹ́ pé olùfarasẹ̀sìn ni wọ́n. Allahu akbar. nígbà tí mo ti wà lókè ọya àwa pẹ̀lú wọn ni. Allahu akbar. ní Àbújá àwa pẹ̀lú wọn ni. Allah. a tún wá padà dé kò ń bí wàláhì Alhaji wa Jibril Àyìnlá wọ́n ń fara ṣètò lọ́hùn. Allahu akbar. wọ́n ṣètò lọ́hùn ẹ̀sìn kódà ìjọ kan ń bẹ tí mò ń béèrè wọn lọ́wọ́ alájà wa Muhyideen sópẹ̀yìn mò ń béèrè wọn pé Alhaji Jibril Àyìnlá ń kọ́ wọn ni olùsìntọ́ lọ́hùn nù. Allahu akbar. àbí ẹ sì rí pé lànà wọn ò jẹ́ mọ́tàfà ṣùgbọ́n olùṣètò ọlọ́run ni wọ́n àbí ọlọ́run dáadáa yóò ní bàjẹ́. àmín. ẹ sì ní parẹ́ máyé lára. àmín. فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. atọrọ fún Alhaji wa Jibril Àyìnlá náà ẹ ní máa padà sí ibùdó Àmín. ẹ ní parẹ́ máyé lára Àmín. ọlá nàbí wa Muhammad. الله عليه mo wá وسلم. tọrọ fún baba president Muswen. representative deputy governor Ogun State. الله ọlọ́run kó أكبر. bá ṣe dáadáa fún wọn. àmín. deputy governor náà gan fúnra ara rẹ̀ ọlọ́run bá wa ṣàánú wọn. Àmín. ọlọ́run kó bá wa dúró tì wọ́n. Àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo wá tọrọ fún. baba wa president Muswen. baba wa president Muswen. baba Razaki dáadáa yóò ní bàjẹ́ Ọládẹjọ. o. dáadáa yóò ní bàjẹ́ o. Àmín. ẹ ní máa padà sí ibùrú o. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà mo wá tọrọ fún gbogbo àwọn àfa látọ̀dọ̀ bàbá wa olórí Rátìbí Allah. Bàbá wa Gbàjà. gbogbo ìlú Èkó bàbá wa Gbàjàbíàmílà dáadáa yín ò ní bàjẹ́ Àmín. dáadáa yín ò ní bàjẹ́ Àmín. àti gbogbo àwọn ẹ̀ńtọ́rẹ́jì yín tẹ̀ mọ́ ń kó lẹ́yìn káàkiri ẹ̀ ní mà padà sí burú o. àmín. mo kí chief imam of Lagos Allah. ọlọ́run kó ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ọmọdé ni ọlọ́run kó dá lágbà. àmín. wọ́n ní sọjọ́ bí lónìí ọlọ́run jẹ́ mẹ́rin ogún. Àmín. ọlọ́run jẹ́ mẹ́rin ogún. Àmín. ọlọ́run jẹ́ mẹ́rin ogún. Àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa àtúwà sallam. tọrọ fún ẹ̀yin ìyá wa Eh, láti ọ̀dọ̀ màmá wa arówó sardine of Nigeria tí wọ́n sì ń jẹ́ ìyá Sunna gbogbo ìlú Èkó Allah. àbẹ̀wò ọlọ́run dáadáa yín má jẹ́ ó bàjẹ́. àmín. bí ẹ ná ọjà náà délé ni má jẹ́ ọjà náà dàrú mọ́ yín lọ́wọ́. àmín. ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́. àmín. àti gbogbo àwọn ìyá wa náà tẹ́jọ́ jókòó ń bẹ̀ yẹn ìyá wa múrí okùn ọlá Náà. abẹ́ ọlọ́run fún yín dáadáa yín ò ní bàjẹ́. Àmín. dáadáa yín ò ní bàjẹ́. Àmín. ẹ nájà yín kalẹ̀ o. Àmín. mo tún wá tọrọ fún alájà wa Khairat tí wọ́n ṣe mọ́jú fún wa lẹ́ẹ̀kan. Allahu akbar. alájà wo la pè é alájà Umul Khair. Umul Khair. Umul Khair masha Allah torí olórúkọ. bá àwọn orúkọ tí mo sọ àwọn ọmọ mi náà Bẹ́ẹ̀ni. làwọn orúkọ wọ̀nyẹn. Allahu akbar. alájà wa Umul Khair abẹ̀wò ọlọ́run wọlá nẹ́bí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ ti ń jẹ́ ìyá rere ní gbangba ẹ ń jẹ́ ìyá rere láti gbé ẹ ti wà ń kékeré gbogbo ń tẹ́sí máa jẹ́ láyé náà ìyá dáadáa náà lẹ́ẹ̀ máa jẹ́ la hawla wala quwwata. illa billahi al-azim. wọ́n ní aláàjì wa alájà wọnú fọlámi
dáadáa yín ò ní bàjẹ́. Àmín. mo fi ẹ̀yin ìyá wa yìí ẹ kọ́kọ́ ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta kí n gbọ́ ná. Amina. Amina. Amina ya Allah. àdúrà mi pàtàkì fún yín ni pé Ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ. Amina. Ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ. Àmín. Ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ. Amina. obìnrin tó bá dúró ní ìsìn kó n fẹ́ jèrè ọkọ ọ̀ngbara rẹ̀ lásìkò ni. Kí ló dé sà? ọkọ wo ọkọ tí ó kú onígboro Èkó tí ó lọ Sùúrùlérè tí ó sọ pé òun wà l'Ábùjá ẹnìkan ló sì lọ rè é jókòó tì ń bẹ. èyàn jẹ́sẹ̀. ọlọ́nkọ́ ṣàánú wa. Amina. ọlọ́nkọ́ dúró tì wá. Àmín. wala la hawla wala quwwata. illa billahi ọlọ́mọ dámàlé ọlọ́mọ sábà ń ṣe dáadáa fún Àmín. ọlá Nábì wa Sallallahu Muhammad alaihi wasallam. abẹ́ ọlọ́run àfọ̀kánso rẹ̀ bẹ́ẹ̀ aláàjì wa dámàlé tọ́ àtúnpàdé lẹ́nì. Alhamdulillah. àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo gbala pàdé. ẹ jana sí bẹ́ẹ̀ bá ṣe tán ẹ jana sí bẹ́ẹ̀ bá ṣe tán. Àti gbogbo àwọn chairman tí wọ́n tẹ̀lé deputy governor. ọ̀rọ̀ wa ẹbí tì. bàbá wa tó jẹ́ olórí mission board òun náà ni alhaji wa Abdulrafi Ẹ̀bìtì Allah. ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́nkọ́bọ̀ àṣẹ fún yín. Amina. ẹ ní mọ̀sí o Àmín. ẹ ní mọ̀yà o Amina. ẹ ní ní wàhálà o Amina. ọlànàbí wa kádàrá aburú òní kò lè yín lórí. Amina. ọ̀làlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn kọmíṣánná tó bá deputy governor wa ọlọ́nkọ́bá mi ṣe dáadáa fún yín. Àmín. ọlànàbí wa Muhammad Sallallahu alaihi wasallam. ọyẹ yòǹbó ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. bàbá àdínì níyàwó àwọn wà ń bí. Allahu èmi akbar. ṣe bẹ́ẹ̀ fìyàwó yín lẹ̀ lé ni. Allah. ẹ wàá pẹ́ ń sàdínì. irú àdínì èèyàn á béèrè lọ yín. tọ́ ìyá wa ti Macford dáadáa yín ò ní bàjẹ́. Àmín. dáadáa yín ò ní bàjẹ́. dáadáa yín ò ní ẹ jèrè àwọn ọmọ. Àmín. ẹ jèrè àwọn ọmọ la hawla wala quwwata. ọ̀rọ̀ nípa àná Muhammad. Bẹ́ẹ̀ni. Prophet Muhammad, Sallallahu the alaihi mercy wasallam. to mankind. The mercy to àní lè mankind. máa sọ pé Aláàánú lànábì. àbí ànábì Maka gbogbo àwọn èèyàn ti mọ̀ pé kìí ṣe Ìbàdàn wọn ti bí. Ó sì jẹ́ ìran Lárúbáwá. a gbọ́dọ̀ sọ pé ànábì wọn ò bí lé Èkó rárá. Abdullahi bàbá rẹ̀. kìí sọ ọmọ Èkó kódà kìí sọ ọmọ Àbújá bẹ́ẹ̀ ni kìí sọ ọmọ Kánò. Allah. àná Muhammad nínú ìran Lárúbáwá láti bí. Naam. ìran Lárúbáwá láti bí àná Muhammad. Ọlọ́run wá pọ́nlé láti kékeré lórí ìkín lọ́lọ́run fi pọ́nlé lórí ìkín lọ́lọ́run fi yàn ní ànábì laqad kana lakum fi rasulillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha kathiran وذكر الله كثيرا. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. لمن كان يرجو الله واليوم الآخر. Ọlọ́run ní àríkọ́ṣe dáadáa ó ń bẹ lára òjíṣẹ́ ńlá Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì jólóòótọ́ bí ó bá jẹ́ pé jólóòótọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló fẹ́ Khadija ọ̀gá rẹ̀ ọ̀gá ànábì ni Khadija jẹ́. Sallallahu alayhi wa sallam. Ó gbàṣẹ́ lọ́dọ̀ Khadija ni ó ń bá Khadija ata ọjà káàkiri ló fi délẹ̀ Sam. Òótọ́ rẹ̀ òun náà ni Khadija wò pé gbogbo àwọn tó ń gbọ́jà lé lórí bí wọ́n bá lọ tí wọ́n bá padà dé
ọ̀tọ̀ ní iṣẹ́ tá a rán wọn ọ̀tọ̀ lè tí wọ́n máa jẹ́. Allah. ó wá rí i pé àná Muhammad ọjà tó bá gbé lọ yóò tà á lọ́nà ẹ̀tọ́ yóò sì kówó dé lọ́nà ẹ̀tọ́ tá a la gbọ́jà fún nísìnyí tó kówó wá mọ́ o. ta ló lóòótọ́. Àtòwò àtọjà. mo tiẹ̀ fẹ́ mo lóòótọ́ láàrin gbogbo wa yìí tó o bá jẹ́ lóòótọ́ náwó. wọ́n ní ká nawọ́. bàbá wa dámọ̀lé. ọlọ́run rí ọ o ìwọ náwó náwó. Ṣé kí n jàǹbá àdéhùn? ngbà mo wo apá ọ̀tún tí mo wo apá òsì mo rí i pé lápá ọ̀tún kò sólóòótọ́ mbẹ̀. bàbá wa dámọ̀lé. kò sólóòótọ́ mbẹ̀. wọ́n náwó. ta ni wọ́n kówó Nàìjíríà ilé lọ́wọ́ tí ò ní sọ pé òun ọ̀nà kọ́ bọ̀ mbẹ́ o. Tí ò ní laqad tọrọ. kana lakum fi rasulillahi uswatun hasanatun. Ọlọ́run ní àríkọ́ṣe dáadáa ó ń bẹ pẹ̀lú Ànábì Muhammad. ẹ kọ́ sí ànábì ẹ jó lóòótọ́ ẹ dúró ti òótọ́ Allah. ẹ jẹ́ ọjà sí pé bí ẹ bá pẹ́ ẹ wà náà lẹ wà Allah. gbogbo wa tá a wà ń bí a sí ń bí a wà Allah. Olúwa. oníkálukú lọ́mọ bí òun wà bá a ṣe jókòó yìí ìwọ lọmọ ẹni ọba tán láàrin gbogbo bá a ṣe jókòó yìí torí béèyàn ń bá kódà kéèyàn ọmọ ju òkò sọ́jà yóò kúkú lọ́rẹ̀ bẹ́ẹ̀ni. àbí. لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة. ní àríkọ́ṣe dáadáa ń bẹ lára òjíṣẹ́ ńlá Muhammad. أسوة حسنة. أسوة حسنة. Ànábì yìí parọ́. أسوة حسنة. Uswatun hasanatun. Ànábì èsì sọ láyé ntíkù ánìlà hawa in huwa illa wahyun yuha. Ànábì ò ní sọ̀rọ̀ fẹ́nu láíláí. Sallallahu alayhi wa sallam. lórí ìfẹ́nu làwa sí wa. ẹ pa mí pẹlẹbẹ ń sọ tẹnu mi. ó wá lè jọ̀rọ̀ tí ọ̀dá o èyí tó pọ̀ láàrin wa nìyẹn. لقد كان لكم في رسول الله أسوة حسنة. لمن كان يرجو الله واليوم لمن الآخر. كان يرجو الله واليوم الآخر. الله أكبر. وذكر الله كثيرا. وذكر الله كثيرا. Ọlọ́run ní àríkọ́ṣe eré tí ń bẹ lára Ànábì Muhammad yìí èyí ò lẹ́yìn mùsùlùmí kọ́kọ́ gbọ́dọ̀ kọ́. òdodo ní ń bẹ lọ́wọ́ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. bódodo ọba sí lọ́wọ́ rẹ̀ àwọn kèfèrí wọn a sì gbójú gbónu wọn ní yā ayyuhalladhī nuzzila alayhi dhikr. يا أيها الذي نزل عليه الذكر innaka lamajnun. إنك لمجنون. Allahu akbar. إنك لمجنون. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. gbé ọwọ́ rẹ méjèèjì òkè ó fi pariwo Ọlọ́run. Allahu akbar. bí ọba jẹ́ pé kèfèrí ya kèfèrí ẹni ó sì ya kèfèrí ju kèfèrí lọ ń bẹ torí ń bọ Ọlọ́run ó sọ̀rọ̀ ó ní jahidil kufara wal munafikina. واغلظ عليهم. má lọ jìnnà gbólóhùn méjì yẹn náà wọ́n fẹ́ lò. جاهد الكفار والمنافقين. Ọlọ́run ní ẹja kèfèrí lógun ẹni ẹ tún wá jà lógun bíi ti kèfèrí náà ni mọ̀náfìkì èèyàn. والمنافقين. ọgbọ́n. جاهد الكفار والمنافقين. a gbọ́dọ̀ di pé ajá kò sí ẹni kèfèrí ò sí lẹ́mìí ẹ̀ kò sì sí ẹni tí mọ̀náfìkì ò sí lẹ́mìí ẹ̀ wọ́n lọ́wọ́ ajá ẹ̀mí rẹ lógun lórí ẹ̀ ntí wọ́n bá sọ fún ọ pé òun ṣe tí ọ̀dà má ṣe má
tí a bá pè ní wà rẹ tí ọ̀dà ìwọ náà mú kú ònú wà rẹ. وقال رسول الله صلى الله عليه وسلم Masha Allah. آيات منافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تمن خان صدق الرسول الكريم. àwọn àrùn mẹ́ta tí ń bẹ fún mànáfìkì nù bọ́ bá sọ̀rọ̀ ẹ̀ bá rọ́ ń bẹ̀ كذب bọ́ bá ṣàdéhùn àdéhùn ò ní í ṣẹ وإذا تمن خان kò tí èké tí ń sẹ́ni tẹ́ ẹ lè fọkàn tán. الله أكبر. يا شاء الله. أيها الذي نزل عليه الذكر ẹni ọwọ́ ẹ̀ bá ti agbára tí ò ló kẹ́ẹ̀mọ̀ pọ̀ jọ ànábì Muhammad ni ẹ wo agbára tá à ń lò lérí ara wa lénìí ẹ wo kò tí wọ́n fún wa ẹ wá wo bá a ṣe ń lò ó الله ẹ wà àyè tọ́lọ̀ ní àtọ́jú ẹ wò bá a ṣe ń bà á jẹ́ ara àwọn àríkọ́ṣe eré tá a gbọ́dọ̀ rí lára mùsùlùmí tó jẹ́ tànàbí Muhammad òun náà ni pé gbogbo ń tá a kà sílẹ̀ yìí Masha Allah. وقالوا يا أيها الذي نزل عليه الذكر àwọn kèfèrí kójọ ńjọ́ kan wọ́n ní yá ayyuha alladhi nuzila alayhi dhikru ìwọ tó ọlọ́lọ́run ọ níṣẹ́ ànábì wọn ń bá wí wọn o. إنك lẹ́nu wọn لمجنون lẹ́nu wọn lọ́hùn wọ́n ní innaka lamajnun wèrè ni ọ́. lẹ́nu wọn. لمجنون ọlọ́ni wa níbi tó o bá pè mí lórí gbólóhùn tí wọ́n sọ yìí náà mo lè torí ìtàwọn tí wọ́n pè ọ́ bẹ́ẹ̀ kí n gbìjà rẹ kí n ti payé yìí rẹ ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọn náà tó máa ṣe mẹ́ ó ṣe sùúrù ni gbogbo ẹni tí ó ṣáájú wàláhì yóò ṣe sùúrù الله gbogbo ẹni tí ó ṣáájú sẹ́ wàláhì yóò ṣe sùúrù. اللهم أهدي قومي ẹ wá wo gbàtọ́lọ́hún sọ pé táwọn kèfèrí wí bẹ́ẹ̀ ẹ wá lọ wo àyà Hujurat tó ti lórí Suratul Hujurat ọláyà yẹn wà ọ wá padà ọlọ́run wá fi kèfèrí rẹ̀ kọ́ dá wọn lóhùn rárá nígbà ọlọ́run ọ wá bá nàbí sọ̀rọ̀ ọ wá ṣẹ̀ṣẹ̀ padà lọ sẹ́yìn lọ́hùn pátápátá ẹ̀yìn lọ́hùn pátápátá ẹ̀yìn lọ́hùn pátápátá ní Suratu Nur ló tó ẹsẹ̀ wá sọ pé ìwà náà Muhammad nù wal kalam. والقلم وما يسطرون فضل نون والقلم وما يسطرون ọlọ́run ní àràfin nóònù èmi ọlọ́run mo fi búra. والقلم وما يسطرون mo sì fi àlẹ̀kálà mi bírò tá à ń fi ń kọ nǹkan mo fi búra. wà má yẹ sùúrù àti tí ń وما kọ́ يسطرون àti gbogbo ohun tí àlẹ̀kálà mi yẹn náà kọ. ọ wá ń fi ń dá nẹ́bì lójú ń jọ náà pé wà nẹ́bì má ṣe bí mo gbàgbé o. ما أنت بنعمة ربك بمجنون ọlọ́ni wà nẹ́bì mo búra pẹ̀lú ọkọ mi ṣe wèrè o. ما أنت بنعمة ربك بمجنون kí ló tún wá sọ. وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم ọlọ́ọ̀lẹ́mi ọlọ́mọ wa fi ń dá wa nẹ́bì lójú pé ìwà rẹ tó ń hù gan-an ni wà dáadáa. ẹ pariwo ọlọ́run ẹ pariwo ọlọ́run. والقلم وما يسطرون ọlọ́ni àràfin nóònù yẹn bí ọba lè fàdé ni ọ fàdé bẹ́ẹ̀ bí ẹ bá ṣe gùn tó ni ó ṣe fà á. ẹ pariwo ọlọ́run jàmá.
ó ṣeun. والقلم وما يسطرون. ọlọ́ni kó lè dá wa nábì lójú kó lè bá a jẹ́ nǹkan àdájú fún ọ mo fi àràfin méjèèjì mo fi búra. أنت بنعمة ربك بمجنون. ọlọ́ni ń ọ̀dá sí látijọ́ tí wọ́n ti sọ ọ́ ṣùgbọ́n mo máa ń fi yí ọ lónìí pé èé ṣe wèrè o. وإن لك لأجرا غير ممنون. ìwọ tí wọ́n rí pé ń wèrè yín lọ̀rọ̀ rí ó yọ mọ́júmọ́ ọ láàárọ̀ ọ lọ́sàn-án ó sì lálẹ́ ọ parí ọ̀rọ̀ rẹ bí ìdùnnú. وإنك لعلى خلق عظيم. nítorí pé wọ́n ní ìwà rẹ fi gbègede jùlọ. وإنك لعلى خلق عظيم. àkíyèsí tí mo fẹ́ pe ogun asílẹ̀ ní. Allah. bàbá àdínì dìde wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní èdè àìyedè kan ó lè wà àbí wọ́n ní èsè èdè àìyedè o àwọn ọ̀bára wọn jà àwa mùsùlùmí ẹ̀jẹ̀ abára wa ṣe papọ̀. Allah. inú mọ́sálásí kan náà la wà ibì kan náà la ti ń kírun ó wá yẹ ká sálámà mọ́sálásí kọ́ ẹ pé bá a bá ti fẹ́ jáde làwọn màláíkà wọ́n ó sì wọ́n bọ́ ládàrún kúrò lọ́rùn wa lábàámà wa lọ lé lófìfo. فبما رحمة من الله لنت لهم. ọlọ́ni wa nẹ́bí Muhammad ntí mo fi sà ọ́ lẹ́sà. فبما رحمة من الله لنت لهم. ọlọ́ni tó mú mi sà ọ́ lẹ́sà ni pé mo rọ̀ ọ́ fáwọn èèyàn rẹ̀ mo rọ̀ ọ́ fún wọn. لنت لهم. kì í ṣe pa àrójú deputy governor ọlọ́run ló dá yín bẹ́ẹ̀ Allah. kò tí ì síbi kankan tá a gbé pàdé ọ̀rọ̀ tẹ sọ́njọ́ tá à ń sí mọ́sálásí àwọn nádùá ọ̀rọ̀ tó lákọ̀ọ́lẹ̀ ni. bẹ́ẹ̀ni. wábì máa ń rá àmàtí minallahi linta lahum ọlọ́ni wà nẹ́bí gbogbo tó jẹ́ ń pọ́n ọ lé tó jẹ́ ń pè ọ lé èèyàn ó ní pé mo rọ̀ ọ́ fáwọn èèyàn rẹ̀. فبما رحمة من الله لنت لهم. oore tí mo ṣe fún ọ ni pé mo rọ̀ ọ́ fáwọn tí mo kó tì ọ́ lọ́rùn. لنت لهم. orí pé ولو كنت فظا غليظ القلب. ọlọ́ni bójú rẹ bá le tọrọ ẹnu rẹ le tíwà rẹ le tó ẹ pé gbogbo nǹkan lọ ń dàrú ọ ètò ọba sọ nìkan lọ̀rọ̀ létí ara rẹ tó bá jẹ́ pé tó nínú. فضوا من حولك. Allahu Akbar. لا فضوا من حولك. ọlọ́ni bá àwọn èèyàn ó sá fún ọ bí ìwà rẹ ọba ti jẹ́ pé ìwà tí ọ̀dà ni ojú rẹ ń pọ́n ọ̀ ń sọ̀rọ̀ tó le gbogbo ọ̀rọ̀ ti ẹnìkan lọ̀rọ̀ ọ̀gbọ́ tẹlòmíì ntọ́ ń dà wá láàmú lórílẹ̀‐èdè yìí nù. ibi ọ̀yẹ kọ́rọ̀ wa ó dé ọ̀rọ̀ wa ò débẹ̀ ẹ̀rí pa kà ń pariwo nù yàrá lásán ni nù yàrá la ti ń pariwo kọ̀ dọ́dọ̀ àwọn aláṣẹ wa ò débẹ̀ àwọn tí ọmọ ọ̀rọ̀ wa dọ́dọ̀ àwọn aláṣẹ wọn ò ní mú lọ. wọn ò jẹ́ ó débẹ̀. ọ̀rọ̀ tó bá máa jẹ mọ́ tiwọn ni wọ́n ó mú lọ. ọlọ́ni bí kì í bá ṣe pé mo rọ̀ ọ́. ولو كنت فظا غليظ القلب. ọba jẹ́lẹ̀mí líle ọlọ́rọ̀ líle olójú líle oníwà líle. لانفضوا من حولك. wọ́n sá fún ọ o. لانفضوا من حولك. bàbá lọ́jọ́ àlìkíyámà tá a kó gba àwọn ànábì ọlọ́run yòókù jọ tá a wá pè ọ́ lólórí wọn wọ́n wàá béèrè lọ́wọ́ rẹ pé àwọn àjọ rẹ dà ọ̀ wá ní rẹ nìkankan. لانفضوا من حولك. ẹ rí i pé bọ́kùnrin bá lé pọ̀ kò ní níyàwó ńlé. kò lè ní. bọ́kùnrin bá ti lé pọ̀ kò ní níyàwó ńlé ẹ rí i. àwọn ọmọ rẹ̀ ó tún sá fún. àwọn ọmọ gan wọ́n padà wá sá. kò gba nọ́ọ̀sẹ̀. torí pé n tó fojú ìyá wọn rí
àwọn ò lè fojú rírú ẹ̀. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك لانفضوا من حولك Ọlọ́run ni wọ́n sá fún ọ ò ní rẹ́ni kankan pẹ̀lú rẹ o. لانفضوا من حولك. àwa jama Central Mosque lẹ́kọ̀ọ́ ń bí Lagos State. ẹ jẹ́ á rọ̀ fúnra wa. ẹ jẹ́ bára wa ṣe. ẹ jẹ́ á rọ̀ fúnra wa. ẹ má léyàn o. ẹ jẹ́ á rọ̀ fúnra wa. Islam ọ̀tọ̀ ọ̀rọ̀ pé wọn like yẹ mo hate yẹ is a different way. o ní ẹ̀tọ́ àti mùsùlùmí ẹgbẹ́ rẹ ara ò gbọ́dọ̀ ní látọ̀dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. Allah. tára bá lè ní mùsùlùmí ẹgbẹ́ rẹ látọ̀dọ̀ rẹ wàláhì bọ́ bá dénú sàré ẹgbẹ̀rún ọdún láàṣẹ nù sàré ká tó dìde gbogbo ẹgbẹ̀rún ọdún yẹn nínú ìyàlọ́ wà. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب ما شاء الله لانفضوا من حولك. ó tọrọ ní ẹjẹ abára wa sọ wa'tasimu bi hablillahi jami'an wala tafarraqu ntí Kùránì fi lélẹ̀ nìyẹn. ọmọ ìyá kan náà jọ ní gbogbo wa ìrun kíkí wa dọ̀ranyàn àwẹ̀ gbígbà wa dọ̀ranyàn ebi ò gbọ́dọ̀ máa pa ọmọ ìyá rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ. ولو كنت فظا غليظ القلب. àwọn èèyàn mi lókè lọ́hùn-ún nílùú tí mò ń gbé lókè lọ́hùn. Òkè Ọya. àṣà tó ń bẹ lọ́dọ̀ wọn kò sí lọ́dọ̀ tiwa. àwọn gba ti lárúbáwá wọ́n sì ń kásá lárúbáwá. Allahu Akbar. bọ́ ọ bá fẹ́ jẹun lọ́dọ̀ wa lọ́hùn bọ́ ọ bá wá mínísà lọ bí n bá wá deputy governor lọ tó wá tásìkò oúnjẹ nù tírè ni wọ́n bá wa kó gbogbo oúnjẹ òun sí. Allah. mi a bá ń jẹun lọ́wọ́ deputy governor lèmi wá bẹ́ẹ̀ni. mo gbọ́dọ̀ lọ dájókòó tí mo bá lọ dájókòó deputy governor máa wò mí bí mo ṣe ń jókòó yẹn bí mo ṣe ń wò wọ́n yẹn ńgbà tó bá dìgbà tá a bá jẹun tán tí n bá sọ pé excellence ẹ̀yin mo wá rí n tẹ́ excellence ọ sọ fún mi ni pé kèé sò ní ṣe ẹ bá wa tá à ń jẹun lẹ́ẹ̀kan èyí jẹ́ tẹ̀ fi jẹ́ ń bẹ̀ ńgbà tẹ́ ẹ̀ ti jẹ́ ń bẹ̀ ẹ̀rọ wọ àwa tá a jẹun yẹn àwa la lọ́rọ̀ lónìí ẹ̀yin ẹ padà wá ń jọ mí. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu Akbar. ẹ gbọ́wọ́ méjèèjì ó kí ẹ fi pariwo Ọlọ́run. Allahu Akbar. Al-jama'atu rahma. لانفضوا من حولك. ẹ jẹ́ ká rọ̀ fúnra wa. lájọ ṣe papọ̀. ẹ jẹ́ á rọ̀ fúnra wa. gbogbo orúbi ọba wà lónìí mà páwọn ẹnìkan ń bọ̀ tí ó gbà yé ńlọ́la. Allahu Akbar. kí ló ń ṣe lọ́wọ́. Allahu Akbar. yàrá rẹ ó di yàrá yàrá. bẹ́ẹ̀dì rẹ ó di bẹ́ẹ̀dì oníbẹ́ẹ̀dì. ìyàwó rẹ wàláhì ó di ìyàwó oníyàwó. Allahu Akbar. kódà bọ́ bá wọ Ọlọ́run ó tún lè pé wọ́n há àwọn ọmọ rẹ káàkiri wọ́n sì dọ́mọ ọlọ́mọ. Allah. ولو كنت فظا غليظ القلب. ọlọ́ni bẹ́ẹ̀ mi rẹ bá lè tọ́ jẹ́ kéé fẹ́ kéé gbà áà àwọn èèyàn sá fún ọ. لانفضوا من حولك. ما شاء الله. فاعف عنهم. ẹ jẹ́ á máa fojú àwọn àìdá ẹnì kọ̀ọ̀kan wa ká máa fojú fò ó. فاعف عنهم. èmi ọ̀dà ìwọ náà ọ̀dà. a máa ṣẹra wa. èmi ọ̀dà ìwọ náà ọ̀dà. tó bá fẹ́ jọmọ lẹ́yìn Ànábì tó tọ́. tó ọba máa ìdá mi èmi náà gbọ́dọ̀ máa ìdá rẹ̀. a wà fojú fò ó fàáfò ánìhùn. فاعف عنهم. ó ṣe máa hùwà rẹ lọ Ọlọ́run ti kádàrá bẹ́mi náà ó ṣe hù tèmi náà Ọlọ́run ti kádàrá wá sí ọkàn chéǹjì wa díẹ̀díẹ̀ ni.
فاعف عنهم a ṣàmójúkúrò fúnra wa. واستغفر لهم ọlọ́ni wà nábì kó o sì máa wá foríjìn fún wọn. وشاورهم في الأمر máa wá pè wọ́n ṣàkíyèsí ẹjọ́ máa ṣe mítìn ní gbogbo ìgbà. وإذا عزمت ìwà nábì bọ́ bá ṣe mítìn pẹ̀lú gbogbo wọn tán. فإذا عزمت ودعنا. فتوكل على الله ọ wà tawakkal ala Allah, ọ wà gbẹ́kẹ̀ lọ́lọ́run. bọ́ ọ bá ti bá wọn sọ̀rọ̀ tán ọ gbẹ́kẹ̀ lọ́lọ́run. إن الله يحب المتوكلين ọlọ́run lémi ọlọ́run mo fẹ́ràn gbogbo ẹni tí máa gbára lé mi, gbogbo ẹni tó ń gbọ́kàn lé mi, gbogbo ẹni tí ò fi mí ọlọ́run lémi ọlọ́run mo gbẹ́kẹ̀lé wọn. Ibadallah, ẹ̀yin olùfẹ́ràn ọlọ́run olùfẹ́ràn náà Muhammad, bulugu ma turidun. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allah bitaki wallahi tabulugu ma turidun. Allah. Wa bitaki wa yalinu lakal hadidu. Wa bitaki wa yalinu lakal hadidu. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sí nǹkan kan, ẹ̀jẹ̀ àsọ̀rẹ́ ara wa. وتعاونوا على mùsùlùmí البر ò gbọ́dọ̀ bára wọn jà, a máa ṣe dáadáa síra wa. ńgbà tá à ń kúrò ń bí lọ́dún tó kọjá, gbogbo alájọ ṣàdúà pé ọlọ́run jẹ́ àṣẹ mi o. bàbá wa fi ìsàbù tí wọ́n jẹ́ bàbá àdínì tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn náà bá wa ṣe ń bẹ̀. bẹ́ẹ̀ ni sà. kódà wàláhì mi ò gbàgbé, bàbá yọ ẹ́ńfílópù 50,000 lápò, wọ́n sì fi bọ̀ mí lápò. Allahu wọ́n ní Akbar. tún sọ pé káàkájọ ṣe é ti ń bọ̀. الله أكبر sọ́lọ́ngàn wàá gbà ni. ó gbà á. mọ̀ gbọ́, الله أكبر Alhamdulillah. bàbá rí bí bàbá bá wà ní ìsìn ọlọ́run gbà á. الله أكبر torí bàbá kò sínú alábòsí láéláé. الله أكبر bàbá jọ ń sọ̀rọ̀ lọ, wọn máa fàyà Kùránì lọ́sí ara wọn báyìí ni. bàbá ọ̀sàbòsí rí, Allah. bàbá sì máa wò yàn ràn pé ntọ́ bá wù ọ́ ni ó ṣe. njọ́ ọba jábọ̀ n ò kúkú ní sí ń bẹ̀, njọ́ àbọ̀ tèmi náà ìwọ náà ò ní sí ń bẹ̀. الله àwọn àṣà tó yẹ kí gbogbo wa kọ́ ni. Allah. torí wàláhì ọjọ́ kan ń bẹ tó jẹ́ pé ọjọ́ náà ń bọ̀. mọ́sálásí ìwà tá a wà ń bẹ̀ yìí, ọlọ́jẹ́ mi ogun ń bẹ o. ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé àtọmọdé àtàgbà wa yìí pátá kò ní sẹ́nìkan kan aláyé mọ́. الله أكبر àwọn èèyàn ò sì, mọ́sálásí ó sì máa kún. فلا شيء يدوم يدوم فكن حديثا òpònú èèyàn ní sọpọ́lọ́ ń jóun ọ̀rẹ́yìn ọ̀tá rẹ̀, ẹ̀yìn ọ̀tá rẹ̀. فلا شيء يدوم èèyàn mélòó lọ mà lọ́yìn tí wọ́n ń pè wọ́n náà lọ́tà àwọn. Allahu Akbar. bọ́ ọ bá pọ̀ ọ̀rẹ́yìn ọ̀tá rẹ̀ ẹyọ kan lórí ń bẹ̀. àbí àwọn yòókù ńkọ́. ìwọ yìí gan ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọ̀hún ó sì rẹ́yìn ẹ̀. فلا شيء يدوم فكن حديثا kò sí nǹkan kan bá a ṣe wà yìí á dọ̀rọ̀. لا شيء يدوم nǹkan kan lọ títí o. فكن حديثا bí ìyá bá ń jẹ ọ́ lónìí, ìyá ọ̀ lọ títí. لا شيء يدوم bọ́ ọ bá wà nù ọlá lónìí, ọlá ọ̀ lọ títí o. فلا شيء يدوم bọ́ ọ bá lálàáfíà lónìí, àlàáfíà ọ̀ lọ títí o. لا شيء يدوم bọ́ ọ bá ìsàì lálàáfíà kọ̀ lọ títí o. فلا شيء يدوم فكن حديثا. bí ọba wàjẹ́ wọn sọ̀rọ̀ rẹ̀ dáadáa. جميل الذكر فالدنيا حديث
kí wọ́n máa rántí èèyàn lọ́nà tó dáa bàbá wa fi ṣàbù Allahu akbar. abẹ̀wò Ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn o. Àmín. Ọlọ́run kó kẹ́ wọn o. Àmín. Qul huwallahu wa tahiyatu lillah. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. tọ́ àwa bẹ̀ lọ́n àfọkànso rẹ̀ bẹ́ẹ̀ Abẹ́. a tún sọ ń tà sọ lọ́dún tó kọjá náà èyí tí ń bọ̀ Ọlọ́run yóò tún sojú ẹ̀mí wa. Àmín. ẹ sàmí ẹ̀ dáadáa. Àmín. ẹ sàmí ẹ̀ dáadáa. Àmín. ẹ sàmí ẹ̀ dáadáa. Àmín. ọjọ́ bí ànábì lálá ń ṣe o. Sallallahu alayhi wa sallam. bí ẹ ṣe wá sí ànábì lálejò lónìí. ó sì ẹ pàtàkì. gbọ́ Tọ́. sọ ọmọ iye tẹ ọgbà ńjọ́ tí a ń tọjọ́ bí rẹ. Allahu akbar. Ní ńjọ́ gift. tó ọdọ́jọ́ bí lẹ̀ sọ ọmọ iye ni ó fún ọ mọ́tò. Bẹ́ẹ̀ni. sọ ọmọ iye kọ́kọ́rọ́ ilé tí a fún ọ. Allahu akbar. sọ ọmọ iye ààyè tí a ń gbé dá ọ lọ́lá. Bẹ́ẹ̀ni. sọ ọmọ iye ìdùnnú tó orí gbà ńjọ́ bí rẹ. Bẹ́ẹ̀ni. Aha. ìjọ́ bí ànábì la wá èlé lọ́wọ́ á fi kalẹ̀ fànàbì. Àwa náà ó fún ọ. àfáàní àyẹ̀yẹ òbí ẹni lódì ní abápàjẹ́ nìyá rẹ ládùúgbò yín ìwọ náà bọ́ ta máa fi proud pé ẹni ọba kọlù mí màmá mi ọba yín jà.